هم غير ملومين فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من ثم جعلناه نطفة في قرار مكين ما شاء الله. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين فتبارك الله إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبعا طرائق وما كنا عن الخلق غافلين وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون ما شاء الله. فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وسبغ للآكلين ما شاء الله. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها
وعليها وعلى الفلك تحملون وعليها وعلى الفلك تحملون. ẹjẹ́ agbọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. ẹjẹ́ agbé Ọlọ́run bá tóbi. tí wọ́n bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run téèyàn sì ń gbọ́ ó yẹ kó rí ẹ máa dìde kí gbogbo ara ẹ máa dìde. tóbi fọ́lọ́run o, tóbi fọ́lọ́run o, tóbi fọ́lọ́run o. orí tọ́lọ́run bá ṣe fún wa ó pọ̀, a lè kà tán. adúpẹ́ 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 adágbé bá pàdé ní èní ní ìjẹ́jọ́ Ọlọ́run sì kọ́ ó jẹ́ kó mú nínú èrò rẹ̀ sàtí àkí adúpẹ́ alhamdulillah. ìkẹ́kọ̀ọ́ àtọ̀rọ̀ rẹ̀ fún ọ̀gá wa àgbà Ànábì Muhammad, àtọ̀rọ̀ fún gbogbo àwọn sàhábà, àtọ̀rọ̀ fún gbogbo àwọn ẹni rí, àtọ̀rọ̀ fún gbogbo àwọn àbáyá ìsìn, àwọn tí wọ́n ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ tọ́lọ́run, tí wọ́n ń jí ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jẹ́ kó kú. Gbogbo wa bá ní ṣe àtúbọ̀tán wọn dáadáa. Báríkà wọn Ọlọ́run jẹ́ wọn pọ̀ sí. àwa náà jọ jẹ́ alálùbáríkà. àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú bàbá gbẹ̀dáńdà ìwé ọlámúnigun àwọn ẹni Ọlọ́run rèé, Ọlọ́run dákun má kọjú pa wọ́n. bisimilayi ilé ilé àwọn àlùfáà wa. àwa ṣàdúrà fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo ètò wa bá ti ṣe wọ live, lọ́pọ̀lọpọ̀ tí ń darapọ̀ mọ́ wa. a kí yín gbogbo ẹ̀yin tẹ́ sálámù sí wa, a kí yín o, wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. bá ti wá kí yín yìí, a tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń kàn sí wa, tẹ́ ń fi nǹkan dáadáa ṣọwọ́ sí wa. kò ní tán lọ́wọ́ yín, kò ní tán lọ́wọ́ yín. Ọlọ́run ní jẹ́ kí ìbànújẹ́ wọlé tọ̀ yín o. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò gbá owó làfà fi ra dátà, ẹ jẹ́ káwọn náà tiẹ̀ fi nǹkan ṣọwọ́, kò ní bàjẹ́ fún yín láíláí. Láàánábì lọ́dọ̀ Ọlọ́run ní kẹrì. ètò wa tún dé orí afẹ́fẹ́ ní àṣálẹ́ yìí, gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí a ti máa ń sún wa nípa ìgbésí ayé ẹ̀dá àti ìràwọ̀. tí àṣálẹ́ yìí ní apá kẹtàlá irú rẹ̀. a gbé láti orí wípé kí ni ẹ̀sìn sọ lórí àwòràwọ̀, ayànnàná rẹ̀. ẹni tó bá fẹ́ mú eléyìn ni yóò lọ wo apá kìíní àtàpá kejì kó lè gbọ́ yé dáadáa. so àwọn bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìràwọ̀ yẹn ní kọ̀ọ̀kan èjì, àyànnàná rẹ̀, àwọn nǹkan tó so mọ́ lẹ́sẹ̀. so àti wá bá dé ìràwọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá la fẹ́ mú lálẹ́ yìí. Ọlọ́run dákun mo fi yé wa o. Àmín. gbogbo àwa tí a bá ní ìbéèrè àbí míì, a lè kàn sí mi lórí WhatsApp number náà ní 0703 492 4039. lẹ́ẹ̀kan sí 0703 492 4039. ìràwọ̀ tí a mú wá fún wa ní àṣálẹ́ yìí, ìràwọ̀ afẹ́fẹ́ ni o. ìràwọ̀ afẹ́fẹ́ ní ilé kọkànlá. ilé ìràwọ̀ méjìlá ní ń bẹ. tá a bá pín, tá a mú orúkọ èèyàn, orúkọ tí wọ́n fi pè é, tá a fi kún orúkọ màmá tó bí i lọ́mọ, kò síbí yẹn ó ti wáyé tí wọ́n ní fún lórúkọ. so orúkọ tí wọ́n bá fún yàn ní, kódà tí yàn bá ti change of name, orúkọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń jẹun ilẹ̀ padà lò. ẹlòmíì ò ṣe change of name formally, ṣùgbọ́n orúkọ rẹ̀ ti yí padà. àbí ẹni a sọ ní Abdulhamidi tó di pé ntara yí padà ń pè ní Bíọ́lá. so Bíọ́lá yẹn ipò kó ṣe change of name nínú ilé ìràwọ̀ ló wà. so tẹ́ bá fẹ́ mọ̀ ìràwọ̀ rẹ̀, àbẹ̀fẹ́ ṣàdúrà fún Bíọ́lá lẹ́gbẹ̀rọ̀ lò fún. ẹ gbọ́dọ̀ lórúkọ tí kò ní débì kankan. ọ̀pọ̀lọpọ̀ àfáà
ni wọ́n gbé ájò wá bá ẹ bá wa ṣe jálàbí ẹ bá bẹ lọ́hùn àwọn òwe ìgbèlú yóò ṣàdúrà yẹn ẹni yóò wá lóhun òríwé ìgbèlú gbà yìí sì ṣe pé ní tó yẹ kó ṣe kò ṣe ó ṣe ṣùgbọ́n orúkọ tí wọ́n pìrìsẹ́ǹtì fún wrong name ni wọ́n fún gbàgbé nìyẹn ó fún lórúkọ oní Kàrímù lòun ń jẹ́ ìyá òun ń jẹ́ Fásilá ohun tó yẹ pé tá a bá fẹ́ àfa sọ̀rọ̀ orúkọ súná la gbọ́dọ̀ fún àfa bẹ́ẹ̀ rèé àwọn èèyàn ò pé ní Kàrímù yẹn dàbí alára mọ́ Tóyìn ni ọ̀pọ̀lọpọ̀ ń pè é kàkà kó fún àfa ní Tóyìn ó fún àfa ní Kàrímù wọ́n wá ṣàdúrà yóò wá lóhùn orí kò lè rí torí pé ìràwọ̀ rẹ̀ kò recognize orúkọ tó fi yílẹ̀ orúkọ tíràwọ̀ èèyàn bá sì recognize ni wọ́n máa ń lò fún yàn nínú ẹ̀ lọ́wọ́ àwọn tí ó bá tiẹ̀ jẹ́ náà ọlọ́run má fi ṣe kábà tìyàn jẹ́ ràn wá o orúkọ tí wọ́n tẹ̀ mọ́ lára náà ni wọ́n gbọ́dọ̀ lò láì jẹ́ bẹ́ẹ̀ kò ní mú un léṣe wọ́n ń ba tìyàn jẹ́ ni bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn rán àwọn tí ń ba tìyàn jẹ́ sí ọ o kò fẹ́ mọ̀ bóyá wọ́n máa ń ba tìyàn jẹ́ kẹjọ máa yanjú ẹ̀ nígbà tá a bá wá mú orúkọ tí wọ́n tẹ̀ mọ́ yàn la tá a fi kún orúkọ màmá tó bí a wàá fi 12 18 a fi pín àbá pín tán alẹ́lẹ́yàn so in tó bá bàkìyàtù tó ṣẹ́kù tó bá ṣẹ́kù ó kànlá láti mọ̀ pé tó ìràwọ̀ Aquarius ilẹ̀ nìyí ń lò adálòwò ìràwọ̀ yẹn ni wọ́n ń pè ní dálòwò olùpọn omi dòrò tá a fi ń pọn omi dòrò tá a fi ń pọn omi ní jẹ́ dálòwò dal lam wow so dálòwò náà ni Aquarius so ìràwọ̀ afẹ́fẹ́ ni nípa afẹ́fẹ́ ló wà lára ìràwọ̀ náà ṣákàlí tí wọ́n ń lò nínú rọ́mbì in kiss ní ṣákàlí rẹ̀ àwọn tí wọ́n máa ń lo oṣù tó yẹ pé date of birth làwọn jókòó jù wọ́n gbà yí pé àwọn tí wọ́n bá bí láàrin January 20 sí February 18 ni wọ́n àwọn tí ń lo ìràwọ̀ Aquarius. Saturn ní ìràwọ̀ ojú ọ̀run tí Aquarius tó forí sọ Saturn ló forí sọ nínú àwọn ìràwọ̀ ojú ọ̀run ṣáà sì mọ̀ pé Saturn òun náà ni wọ́n kọ́nẹ́ẹ̀tì mọ́ ọjọ́ Saturday ló fi jẹ́ pé lucky day àwọn Aquarius ọjọ́ Saturday ni unlucky day wọn ọjọ́ Friday so àwọn wa sọ fún wa àwọn tọ̀bá ìhù àwọn ìṣesí tó kàn alhadabiya alikisol alhadabiya àwọn ìṣesí tó kọ́mọ́n jù tá a máa bá lára àwọn tí wọ́n ń lo irú zodiac yìí so alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé àwọn wọ̀nyí ara wọn kì í sábà balẹ̀ ẹnìkan ò tiẹ̀ ní máa lu ìràwọ̀ atẹ́gùn kára rẹ̀ balẹ̀ so ìṣesí wọn máa ń dàbí èèmọ̀ ìṣesí wọn máa ń ṣe nílé èèmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí àìbalẹ̀ ara wọn so àìbalẹ̀ ara wọn ni ó fi máa dàbí ẹni pé ìṣesí wọn máa ń ṣe èèmọ̀ sí àwọn èèyàn bá a ti ń sọ̀rọ̀ yìí nísìn ara rẹ̀ máa lílẹ̀ ó lè máa náwó báyìí kó máa náwó báyìí ìbalẹ̀ ara ẹlẹ́ẹ̀kejì àwọn wọ̀nyí máa ń ní wọ́n máa ń ní yọ bọ́ọ̀bù yẹn wọ́n àmọ́ tó dé báyìí epo sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ tọ̀hún yẹn
gbé kíní kẹyọ ìyẹn. Yẹ ni kó lọ wò, sọ fún kọ́ yẹ ni kó wò. Bàtàn lọ sí. Yóò wá. Ya gbé tí ìwà sábàbà yẹn. Náà, mbọ́lá bá ọ̀rọ̀ náà dé. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé àwọn wọ̀nyí máa ń jẹ́ ẹni tí ẹ̀mí ẹ̀ fúyẹ́ púpọ̀. Ẹ̀mí wọn máa ń fúyẹ́ púpọ̀. Wọ́n sì jẹ́ ẹni tó ṣe é lọ́bá. Wọ́n ṣe é súnmọ́. Wọ́n ṣe é súnmọ́. Ọkàn kì í le. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn wọ̀nyí máa fẹ́ràn ọ̀rẹ́, wọ́n máa fẹ́ràn ẹbí, wọ́n sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún ọ̀rẹ́ àtẹbí dáadáa. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀, tó bá di ká fi owó wọn ká fi ràn yín lọ́wọ́, ká fi ṣe ìrànlọ́wọ́ fún yàn, kò ní wọ́n lára, kò ní wọ́n lára láti ná owó wọn láti ṣe ìkúnlọ́wọ́. Bákan náà, lọ́pọ̀lọpọ̀ ọgbà tí àwọn wọ̀nyí bá ti rí tí ó bá di wípé kò sí ọ̀nà àbájá nígbà tí wọ́n ti jákàn wípé kò sí ọ̀nà àbáyọ, Olúwa máa sábà ìrànlọ́wọ́ dìde fún wọn. Ló fi jẹ́ pé prayer point, ọ̀gá prayer point fáwọn tó lórí ìràwọ̀ Aquarius, ọ̀gá prayer point wọn náà nìkan máa bẹ lọ́hùn fún ìrànlọ́wọ́, ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ Olúwa. Wọ́n gbọ́dọ̀ máa bẹ lọ́hùn fún jù, ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí ń lo ìràwọ̀ yìí, tẹ́ ẹ bá fún wọn ní ìmọ̀ràn, wọn kì í sábà fẹ́ mú ìmọ̀ràn náà lò. Wọn kì í sábà fẹ́ mú ìmọ̀ràn lò tá a bá fún wọn ní ìmọ̀ràn. Wọn kì í sábà fẹ́ mú lò. Bákan náà, àìní ìtẹ́lọ́rùn lórí nǹkan tó kéré púpọ̀ ó jẹ́ nínú tí ó máa ń sábà kó ìfàsẹ́yìn bá wọn. So wọn kì í nǹkan kékeré kì í sábà tẹ́ wọn lọ́rùn. So wọ́n máa ń fẹ́ pé kó pọ̀ púpọ̀. So eré kó pọ̀ púpọ̀ yìí níbi wọ́n bá ti ń sa náà, rìfáàsì ni wọ́n sábà máa ń ju àwọn sí. So ẹni tó bá ń lo ìràwọ̀ Aquarius nínú tó gbọ́dọ̀ bẹ Ọlọ́run fún òun náà ni ìtẹ́lọ́rùn. Bákan náà, àwọn tí ń lo ìràwọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn máa dá sí ohun tí kò kàn wọ́n. Eléyìí sì máa ń mú kí àwọn èèyàn kórìíra wọn. Ìmáa dá sí ohun tí ó kàn wọ́n. So wọ́n máa jẹ́ káwọn èèyàn kórìíra wọn. Wọ́n á sábà máa nà ẹnu sí ọ̀rọ̀ tí wọ́n pè wọ́n sí. Bákan náà ni pé a wá fún wọn lẹ́bùn kí wọ́n gba èèyàn ní ìmọ̀ràn olówó iyebíye. Tí wọ́n fúnni ní ìmọ̀ràn, tí èèyàn bá tẹ̀lé ìmọ̀ràn náà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìmọ̀ràn yẹn ó sábà máa ń jẹ́ ìmọ̀ràn tí ó wúlò púpọ̀. Ó gbẹnu wọn jáde ni àwọn kọ́ ni wọ́n ní ọ̀rọ̀ yẹn. Bákan náà, wọ́n fẹ́ràn
afẹ́fẹ́ yẹ̀yẹ̀, wọ́n fẹ́ràn ìtúraká, wọ́n fẹ́ràn ìdùnnú, ìmáa túraká, ká ṣeré, ká wà níbi tí a ti ṣe túraká. Iná ló jẹ́ pé ẹnìkan ò ní máa tiẹ̀ máa lò ra afẹ́fẹ́ náà kí ó fẹ́ràn kó jókòó kalẹ̀ sí ojú kan rárá o, yóò nílà. So bí kan kò lójú kan ní máa ṣe wọ́n. Àìbalẹ̀ ara náà ni tí wọ́n bá wà níbi kan tí wọ́n rí bí lọ rìn káàkiri, ìmọ̀ ń jẹ́ ìnira fún wọn. So ká túra ká ní ṣọ̀wọ́ ni pé extrovert, ara extrovert ni wọ́n wà. Ìyẹn ó ti máa yí àwọn alákọ̀ọ́kọ́. Nínú ìṣesí wọn òun náà ni pé wọ́n mọ bá ti máa túyàn, wọ́n mọ bá ti ń tú ẹni tí inú bá ń bí. Ṣé ọ̀ìlì ẹ̀ náà ni bẹ́ẹ̀ tán ẹ máa yẹ̀ wò. So wọ́n mọ bí a ti máa tú ẹni tí inú bá ń bí, bá ti tú tára rẹ̀ ó fi sinmi, torí pé ọ̀rọ̀ tútù àbùwọ́n. Tí ẹ bá sì fẹ́ dáwọ́lé nǹkan tó jẹ́ nǹkan tuntun, wọ́n mọ̀ nípa bá ti pàní ẹ̀ tí ó fi ṣe àbùwọ́n ẹlẹ́bùn nì. Wọ́n jẹ́ èèyàn tó máa ń ní ọgbọ́n. So wọ́n sì mọ bíyàn ṣe tiraka lọ́pọ̀lọpọ̀ gbà láti ṣe àṣeyọrí. So bá ti tiraka, bá ti hustle, tí ogún ó di púpọ̀, tí ogójì ó di púpọ̀, wọ́n mọ̀ nípa rẹ̀. Inú ẹ̀bùn àbùwọ́n ni. Àwọn Aquarius inú wọn máa ń dùn tí ọ̀rọ̀ bá di bí ká lòdì àbí ká jáde. Bákan náà wọ́n kì í tètè falẹ̀ mọ́ nǹkan, so tàbí ká tètè ka nǹkan kún. So àwọn ló pọ̀ jù nínú pé kí ìṣòro kó ti wọlé sí èèyàn láàtán ká tó ṣẹ̀ máa wá kéjàjarì. Wọn kì í tètè falẹ̀ mọ́ nǹkan tí máa ń yíwọ́. Àwọn Aquarius jẹ́ èèyàn tó jẹ́ pé nígbà ọ̀dọ́ ni wọ́n ti máa ń ní ọgbọ́n àgbàlagbà. Wọ́n máa ń gbọ́n rú àgbàlagbà nígbà tí wọ́n sì wà ní ọmọdé. Àbùwọ́n rẹ̀. Gbogbo àwọn ìràwọ̀ afẹ́fẹ́, ọgbọ́n ẹ̀wẹ́ ìmọ̀ wà fún wọn. A máa yọ bọ́rọ́bọ́ nínú pẹ̀lú ọgbọ́n ẹ̀wẹ́. Wọ́n sì lè dààyàn. Wọ́n lè dààyàn o. Wọ́n ṣe gbára lé lọ títí tó bá wọn. Bó bá ṣe gbára lé wọn tó náà ni wọ́n ṣe lè dà ọ́ tó. So kò dá kí ẹgbẹ́ mi léèyàn nínú ayé, pàápàá jùlọ ẹni ó bá tún wá ń lo ìràwọ̀ Aquarius. Bákan náà wọn kì í sábà rí ìrànlọ́wọ́ àfi látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run kan náà ní Nasir, ọba tó lè rán ní ṣe. Mo sọ ẹ̀kan mọ́ ní prayer point wọn ọ̀gá ni, torí pé àdúrà tí wọ́n ní kí wọ́n máa ṣe yá náà fíù yá áádí 1111. Ìyẹn ni prayer ní ìsinmi orúkọ Ọlọ́run tí wọ́n máa ṣà. Gbogbo ìràwọ̀ kọ̀ọ̀kan náà ló tún ní háyà àti ẹ̀ o. Wọ́n ìyẹn inú handout láti máa bá ènìyàn. So orúkọ Ọlọ́run tó bára wọn mu yá náà fíù, ọba tí ń ṣe ní àǹfààní, ọba tí ń wúlò fún ni, yá áádí, ọba olùdarí ẹni sójú ọ̀nà tó tọ́. So àdúrà yìí tá bá ń ṣe láàárọ̀ alẹ́ ó dáa, àbẹ́ ẹ̀kan lójúmọ́ 1111. So kàn sì máa bẹ lọ́hùn pé tó ìkúnwọ́ àránṣe àánú kàn máa bẹ lọ́hùn fún un. So ẹni tó bá ń lo àwọn ìràwọ̀ yìí ò gbọ́dọ̀ máa já kàn pé ọ̀nà ti dí ọ̀nà mọ́. Bó bá ṣe ní ìmọ̀ abẹ lọ́hùn tó náà ni ó ṣe máa rí àánú gbà tó. Ká wá lọ síbi
ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n lè máa jẹ, àwọn nǹkan tí wọ́n ò lè máa jẹ. Aquarius kò dáa fún wọn láti máa jẹ ẹ̀wà púpọ̀, ẹ̀pà, yúgọ́ọ̀tì, míìkì olómi. Àwọn nǹkan tí mo dákọ̀ yìí kò dáa nínú àgọ́ ara wọn. So kán má bàa padà lọ ní àwọn àìsàn tí máa ń mú ní ṣe operation. Ṣé pé àìsàn tí máa ń mú ní ṣe operation pọ̀. So kò dáa kí wọ́n máa jẹ àwọn nǹkan wọn nì. Kí wá ló dáa kán máa jẹ gbogbo nǹkan míì tó bá ti yàtọ̀ sí ń tá a dákọ̀ yìí. So pàápàá jùlọ nǹkan tí a bá sè, solid food, ó dáa fún wọn. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní solid food àti ohun tí wọ́n bá sè lórí iná. Wọ́n lè jẹ ẹran, pàápàá jùlọ poultry animal. Ẹlòmíràn máa ní òun ní tún jẹ́ poultry animal. Àwọn nǹkan oníyẹ̀ẹ́ ó dáa fún wọn láti máa jẹ. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ní lucky day wọn ọjọ́ Saturday ni, mo ní favorable day fún wọn. Lucky day wọn ọjọ́ Jímọ̀. Favorable month fún wọn oṣù kẹfà nínú ọdún. Unfavorable month oṣù àkọ́kọ́ nínú ọdún, òun ni títí wọn. Òun ni títí wọn. Àwọn ọkùnrin tó bá ń lo ìràwọ̀ Aquarius, èyí tó kọ́ jù nínú wọn, odd number of relationship la kọ mọ́ wọn. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ni pé bí ìyàwó kan péré. So tó bá tiẹ̀ lórí ẹyọ kan ni yóò fẹ́ dé orí ẹlẹ́ẹ̀kẹta kó tó rí èyí tí yóò tẹ́ lọ́rùn. So èyí tó sábà máa ń pọ̀ jù bẹ́ẹ̀ ní relationship wọn, story máa ń pọ̀ lára rẹ̀. Tá bá sọ pé story pọ̀ ní relationship ti yé àwọn olóye. So bákan náà ni pé àìbalẹ̀ ara wọn yìí ó máa ń jẹ́ kí wọ́n wà hurry láti wọnú relationship tí wọ́n rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀. So wọ́n máa ń rush. So nípasẹ̀ àìbalẹ̀ ara wọn. Kódà wọ́n lè máa sọ fún ẹlòmíì pé àwọn tí wọ́n obìnrin yẹn tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. So irọ́ sì ni wọ́n pàdé náà ni. Àmọ́ torí kẹ́ni má bàa bú tàbí kó ní òun ti ṣe ìsìkára lórí wọn ló dáa gan, òun tiẹ̀ ní jó pẹ́ rárá. So eléyìí ń lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà máa ń kórìíra wọn. Wọ́n sábà máa ń ní ìkórìíra sí àwọn tó ń lo ìràwọ̀ Aquarius, ṣùgbọ́n wọn kì í kà á kún. Gba tí wọn kì í wọ́n rí rò, wọn kì í rí rò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń dislike wọn nítorí àwọn ìṣesí kan tó wà lára wọn. Ọ̀gá ń bẹ̀ náà ní ìbalẹ̀ ara. Èso dáa fún ìràwọ̀ yìí, pàápàá jùlọ àwọn èso tí ó máa ń nípọn. Irú àwọn èso bíi carrot, walnut, àsálà, ìbẹ́pẹ. Irú àwọn èso lemonade, almond ó dáa fún wọn púpọ̀. Danger age tó wà fún wọn 3 ni. Tó bá ti yẹ lórí ọdún àkọ́kọ́ 34 years ló tún kàn, lẹ́yìn yẹn 70 years. Ewu méjì ni wọ́n sábà máa ń ní. Ewu alákọ̀ọ́kọ́, ewu tó jọmọ́ ìjàmbá mọ́tò. Ewu ẹlẹ́ẹ̀kejì, ewu tó jọmọ́ ká jẹ nǹkan tàbí ká mú nǹkan kan kó wá gbòdì lára, food poisoning. So ká jẹ nǹkan kan tàbí ká mú nǹkan kan tàbí kán fúnni lóògùn kan lò kó wá gbòdì lára. So ewu yẹn ni máa ń sábà kọlu okùn ẹ̀mí wọn. So ká lọ síbi àwọn obìnrin tó jẹ́ Aquarius. Àwọn wọ̀nyí, àwọn kan nínú wọn
tàbí àkọ́rínù ní máa ń dà wọ́n láàmú yẹn la mọ̀ sí ẹgbẹ́ bí ọkọ ọ̀run Yorùbá ní pè bẹ́ẹ̀ o bí àwọn nǹkan báwọn ó máa ń dà ọ̀pọ̀lọpọ̀ wọn láàmú. Àwọn míì sì rèé ó máa ń rọrùn fún àjẹ́ láti àtáàkì wọn, ó máa ń rọrùn fún àjẹ́ láti ranjú mọ́ wọn, láti fọwọ́ bà wọ́n. Àwọn obìnrin tí ń lo ìràwọ̀ Aquarius wọn kì í sábà tètè rọ́múnú ayé ó dìgbà tí wọ́n bá wọ 30 years of age. So before that 30 years wọ́n máa hustle. So wọ́n máa ń sábà ó máa ń common bẹ́ẹ̀ mọ́. So relationship life fún àwọn obìnrin wọ̀nyí odd number ló common jù 1 3 yẹn ló pọ̀ jù. So kí ni máa ń ṣẹlẹ̀ síta kọ́kọ́ ó máa ń sábà crash tàbí kó kú. So àmọ́ orí odd number náà ni ó padà kángun sí o. So danger age wọn ó tó bí 5 ọdún kẹjọ 8 years of age 20 years of age 24 years of age 33 and 83 àwọn danger age wọn nìyẹn. So ló fi jẹ́ pé nígbà tá a bá ti mọ unfavourable day as Friday, so àìsàn tó bá ṣe tó bẹ̀rẹ̀ tàbí accident tó ní tó jẹ́ pé ọjọ́ Jímọ̀ ní nǹkan yẹn wọlé nínú oṣù kínní nínú ọdún, so wọ́n kì í sábà lè escape ẹ̀. Àǹfààní tó wà fún kíkéèyàn ó mọ unfavourable year tí wọ́n sọ pé danger age, àǹfààní wà ń bẹ o. Ẹni ó bá ti mọ danger age ẹ̀ ìyẹn ò lè sáfúkàrà ọmọ láyà rúdùn kọ̀dọ̀ ilẹ̀ dùhà. So in tí ó ṣe náà ní ọdún yẹn wọ́n pọ̀ ní ìbẹ̀ lọ́hùn àti sàárà fún má ṣe ń gbẹ́nu lé ọdún yẹn báyìí ní kán tí wọ́n rọ àdúrà kán máa rọ̀ bí bọ́ǹbù àti sàárà ó máa tẹ̀léra wọn. So jọ́ọ̀nì ìrìn àjò máa ń pọ̀ àmọ́ terrible journey. So wọ́n máa ń sábà fojú winá àwọn ewu tó lágbára lórí ìrìn àjò pé ewu yìí gan ìmí máa ń bá a lọ. So ìyẹn àwọn Aquarius obìnrin best traveling day is Friday for them, bó ṣe jẹ́ pé wọn náà tún ní unlucky day wọn ni, ṣùgbọ́n táwọn obìnrin best traveling day wọn ló ní. So àwọn Aquarius ẹ mọ̀ pé ìyàwó tó ń lò ìkí sí ni ní ṣákàlì yẹn, àwọn tí wọ́n sì mọ̀ ń para omni ni wọ́n mọ̀ yìí pé tán bá dárúkọ in keys 1000, so òun ni most unfavourable figure. So àwọn bó ti wá jẹ́ most unfavourable figure yẹn tá a bá ṣe ìkìláàbù fún torí pé dáílà tá a bá ṣe ìkìláàbù fún yóò fún wa ní àdó ìk. So ìtumọ̀ fún yẹn ni pé sàárà dá púpọ̀ fún ẹnikẹ́ni tó bá ń lo ìràwọ̀ Aquarius. Sàárà dá púpọ̀ láti máa ṣe kó má jìnà sí máa ṣe sàárà, pàápàá jùlọ sàárà tó bá ń ṣe pẹ̀lú ká dín nǹkan dídín. So nǹkan dídín bí à ń dín pọ́pọ́ọ̀fù, à ń dín ká, so àwọn nǹkan dídín àwọn ìràwọ̀ yìí ní máa ń gbé sàárà mọ́sà jáde. Mọ́sà so kó máa há fáwọn ọmọ wẹ́wẹ́ fáwọn ọmọ kéwú sábà máa ṣe tàbí ká lọ ra ẹdìyẹ ká ṣe ká dín. So gbogbo nǹkan tó dín tán dín tí ń mú smoke jáde yẹn tó ń di pé òróró ń gbá, so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó dáa púpọ̀ fún sàárà wọn. So bó bá ń ṣe é sí náà lòun mọ̀ rí ìyàtọ̀ ní ìgbésí ayé rẹ̀ ni ó mọ̀ rí. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ lóògùn, ìrìn àjò ẹlòmíì kò tiẹ̀ jọ mọ́kùn rárá, sàárà ni ìrìn àjò ẹlòmíì mú, ṣùgbọ́n wà tí ò lè ṣe sàárà. Ẹlòmíì sì rèé ìrìn àjò rẹ̀ oògùn ló mú, ẹlòmíì sì rèé ìrìn àjò rẹ̀ àdúrà ni.
náà fi ní ìdíná siratal mustaqim ká má dààmú pẹ́ ká tó mọ̀nà tó yẹ ká tọ̀nù ayé yín ni o, ká má dààmú pẹ́ ni o, ká tètè yá bí a ń lọ ní máa ń mú àjò yẹn yá. Àwọn Aquarius máa ń smart, in fact nínú gbogbo ilé ìràwọ̀ àgbà yìí pé àwọn ni wọ́n smart jù, so we regard them as the smartest people. Wọ́n máa ń smart gan, ìyẹn ni pé wọ́n máa ń jáfáfá púpọ̀ jáfáfá gan. So inshallah wa tún di ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú ìràwọ̀ ilé kejìlá ló kàn tá a mọ̀ sí Pisces. So bó àwa tí a bá fẹ́ béèrè a bá fẹ́ mọ̀ nípa ìtawà ń lò, WhatsApp number tá a máa ti kàn sí mi ní 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039. Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ ká wúlò fún bàbá, Ọlọ́run jẹ́ ká wúlò fún màmá, Ọlọ́run jẹ́ ká wúlò fẹ́sìn wa, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ ká wúlò fún bàbá, Ọlọ́run jẹ́ ká wúlò fún màmá, Ọlọ́run jẹ́ ká wúlò fólùkọ́, Ọlọ́run jẹ́ ká wúlò fẹ́sìn rẹ̀, Ọlọ́run jẹ́ ká wúlò fúnra wa, Ọlọ́run má ṣe wá lábíkú ọmọ, jẹ́ kí máa wá ó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá ó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá ó lékún, Ọlọ́run jẹ́ ká wúlò fún bàbá, Ọlọ́run jẹ́ ká wúlò fún màmá, Ọlọ́run jẹ́ ká wúlò fólùkọ́, Ọlọ́run jẹ́ ká wúlò fúnra wa, Ọlọ́run jẹ́ ká wúlò fẹ́sìn rẹ̀, Ọlọ́run má ṣe wá dàbí ikú ọmọ, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run jẹ́ ká wúlò fún bàbá, Ọlọ́run jẹ́ ká wúlò fún màmá, Ọlọ́run jẹ́ ká wúlò fólùkọ́, Ọlọ́run jẹ́ ká wúlò fẹ́sìn wa, Ọlọ́run jẹ́ ká wúlò fún bàbá, Ọlọ́run má ṣe wá lábíkú ọmọ, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú àgbà o, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú ọmọ, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú ọmọ o, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú àgbà, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú àgbà o, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún, Ọlọ́run má ṣe wá lábíkú ọmọ, Ọlọ́run jẹ́ kí máa wá kó lékún. سبحان ربك